náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bisi Ologe Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ̀hún ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bisi Ologe Show lè tó báyìí náà ni o. fi àgbàló pẹ́pẹ́pẹ́ lówó ṣe lárọ́ bàmí àràbà gbogbo òwòrò ṣòbí akínyìn ẹkú ìnáwó ẹkú ìdìde ẹkú ìnára. Akí gbogbo àwọn gentlemen of the press Adore TV àríyìn àríyìn Flip TV
gbọ̀ngbọ̀n ìtòbí mẹ́sìn lẹ́yìn ọrùn bámúbá tí ò jẹ́ kẹ́sì oníkòyí lè jókòó ẹ̀ṣọ́ òkòyí ọmọ àpọ̀tì ó mìlìmìlì ogun àjàwé ló mú ní ẹ̀ṣọ́ wù mí ojoojúmọ́ ogun ló mú lé bàbá yín fún mi lọ. Ààrẹ o. Thank you very much, sir. Ààrẹ Tọmọrí Williams. Now nígbà yìí ẹni tí a tún pè DJ Kano please put it down please. Ẹni tí a tún pè báyìí àwọn náà ní kábíyèsí aláyélúwà ọba Sulaiman Adékúnlé Bámbálé Ọlọ́fin of Ìṣẹ́rí the àdìmúlà tó gba Àwórì ẹ̀sìn kábíyèsí ọmọ àgbẹ̀dẹ̀rẹ̀ ìwájú ọlọ́kọ̀ yìí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.